ìbà ìbà ẹ̀bà ọlọ́run ọmọ àrè lẹ́yìn rẹ ìwọ náà tún ní bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ní ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé farati ó dúró kò farati nǹkankan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù ó tó olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàláì ní ó mú mi dùbò lẹ́nu pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mẹ́ lára ó mú mi lọ sí ipò ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mẹ́tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú ẹ̀mẹ̀ kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú mi ògo rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tò mẹ́ nínú ìwọ tẹ́tà mi ló jẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ da òróró lé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lórí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀ mẹ́ lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé Olúwa láé àti láéláé àmì tó ìbàrẹ̀ Olódùmarè kábíyèsí 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 rẹ Olódùmarè kábíyèsí o Olódùmarè ọba tó ti wà káyé tó wà àtẹrẹ kárí ayé ọba tó ń bẹ nígbà táyé ń bẹ Olódùmarè tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì Olódùmarè ọba tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ni bàbá mi àgbàlagbà ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ìbàrẹ̀ mọ̀júbọ Olódùmarè lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì Olódùmarè náà ń lọ́ba tó tún kù tó ẹ ń bá sọ pé òṣù Olódùmarè ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún ẹni ó ti pàdánù ọpọlọ ni àbíkọ́ jábọ́ lórí ọ̀kadà kó fọpọlọ gbálẹ̀ kí kọ́ńtà ṣẹ̀tì ẹ̀kọ́ ti dàrú tó Olódùmarè o àdúọ́ṣe o òṣè mo dúpẹ́ o ọṣẹ́ mo dúpẹ́ Olódùmarè ọṣẹ́ mo dúpẹ́ o tún mójú tèmi rọ́jọ́ tòní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wò mí ọ̀ní relédè yín etí tẹ ṣe fi ń gbọ́ mi ti yín ọ̀ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ Olódùmarè o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ pátápátá èmi ọmọ yín náà ni àyànfẹ́ yín olólùfẹ́ yín mo tún ti dé o mo dé ká mo dé bẹ̀ bó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ni ọ̀yá ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ọ̀yá ìṣúré tètè kẹ́ wá jẹ́ mi ní òde mi ń ọ̀pẹ yín fúkú ń ọ̀pẹ yín fárùn ọ̀yá ìṣúré tètè kẹ́ wá jẹ́ mi ní o ìgbé ayé ni kẹ́ mọ́ bá wọn jẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ ìpè tọ̀run ẹ̀yin olólùfẹ́ mi ọ̀yá ẹgbàpò tí yẹn wá nǹkan fìdílé èmi ọmọ yín ni mo tún ti dé o mo dé o ọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjíbí ọ̀nà ni mo tún bá dé lónìí ẹ̀yin olólùfẹ́ mi etí tẹ́ mọ̀ fi ń gbọ́ mi ò mọ̀ ní fàyà láṣẹ Èdùmàrè ọyẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa bá mi bọ̀ ẹ wá bá ń fetí yín gbéyàwó ọ̀rọ̀ látẹnu èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àdìtú ọ̀rọ̀ mo tún dé lónìí lórí ilẹ̀ Yorùbá kóòtù òjíire ilẹ̀ Yorùbá ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí sì ń ṣàn fún oyin ni ilẹ̀ tó Lódùmarè dá nílẹ̀ ọlọ́ràá tó dá wa tá a jẹ́ ọmọ aládé sórí ilẹ̀ náà tó ní ó yá ẹ máa gbáyùn lórí ilẹ̀ ẹ máa jẹ́ kẹ́ ẹ sì máa mu àmọ́ ṣe é mọ̀ pé
ilé ayé tá a wà yìí kò sí bí nǹkan ṣe máa dáadáa lọ tí ò ní sí nǹkan kan tó jẹ́ pé yóò kù díẹ̀ káàtó. Olódùmarè sì dán gbogbo fún wa, àmọ́ àwọn èèyàn kà, àwọn abatẹnijẹ́, àwọn tí wọ́n ń kóni lẹ́rú, àwọn tí wọ́n máa ń jayé fàmílétè kí n tutọ́ lápá ọ̀dọ̀ tiwọn lọ́hùn. Ó sì wò wọ́n wò sùnsùnsùnsùn, wọ́n wò pélé ọlọ́ràá yìí ẹ̀jẹ̀ aṣọ́dilẹ̀ tí ọlọ́ràá, gbogbo ọ̀rá wọn pátápátá ẹ̀jẹ̀ kákó rèlú wa. Nígbà bá kó lọ sọ́dọ̀ wa tán, á tún wá kó wọn lẹ́rú, á lọ mọ́ fi wọ́n ṣìngbà lọ́dọ̀ wa lọ́hùn. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, èyún àwọn ìbò aláwọ̀ funfun, wọ́n kó wa lẹ́rú. Àwọn baba ńlá baba wa nígbà náà lọ́hùn, wọ́n kó wọn lẹ́rú. Wọ́n sì bẹ̀rẹ̀ sí kó ohun mèremère wa, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn. Wọ́n wá ń kó ike wá, wọ́n wá fi ń gba góòlù wa, wọ́n fi ń gbà lọ lọ́wọ́ àwọn baba ńlá baba wa. Eléyìí burú jáì, àmọ́ Olódùmarè fọwọ́ lẹ́rán ń sì ń wòran. Olódùmarè fọwọ́ lẹ́rán ń wòye. Ṣùgbọ́n gbogbo nǹkan ló lásìkò nílé ayé tá a wà. Nígbà tó sì wá tásìkò ńkọ́ báyìí, Olódùmarè gbé gbogbo àwa tá a jẹ́ ọmọ lóríṣiríṣi, tá a jẹ́ àrọ́mọdọ́mọ wọn. Olódùmarè ọba gbé wa dìde pé ó yá, ẹ jà fúnlẹ̀ baba ńlá yín. Gbogbo nǹkan tí wọ́n ti gbà lọ lọ́wọ́ yín, ọyẹ́ èmi Olódùmarè ṣetán láti dá padà fún yín nílọ́po ìlọ́po. Kí ló wá dé tó jẹ́ páwa Yorùbá gangan fúnra wa la wá jẹ́ igi ìdènà láti lè gbalẹ̀ àwọn baba wa padà, láti lè gba àwọn àṣà wa padà, àwọn ìṣe wa tó jẹ́ pé kò ṣeé fi wé ní gbogbo àgbáyé pátápátá, láti lè gbà padà. Àwa náà la tún wá ń ṣàtakò ara wa. Ilé ayé yìí mà lágbára o. Lóòótọ́, bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣàtakò ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, ẹ rí i pé ọmọ àlè ńlọ́pọ̀ jù nínú wọn, àwọn àtọ̀húnrìnwá ńlọ́pọ̀ jù nínú wọn. Bàbá mi àgbà Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bá a bá pèrè akọni káfídà lálẹ́ gàràgà. Owó baba dámì, ẹni tí wọ́n ń tì sígbó tí sì ń tira ìṣojú ọ̀nà. Bàbá láṣẹ Èdùmàrè, àní fi yín ṣàwátì, ẹkùn ọkọ̀ òkè. Bẹ́ẹ̀ ni ìjayà gbogbo àgbáyé pátápátá fábàdà. Mo kí yín o, ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí, ẹ kú iṣẹ́ ìfọmọnìyàn ṣe. Láṣẹ Èdùmàrè, wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sáwọn aya yín, kò sì ní ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. Ẹ mà ní fojú sunkún ọmọ, ẹ ní fara gbàrúwẹ̀, kéwèkéwè ayé ọmọ ní kó yín lọ́mọ lọ. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá mi nù, ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí. Láṣẹ Èdùmàrè, nígbà tí iṣu Yorùbá nation wọ́n bá jiná tán, bàbá o, ní fi yín ṣàwátì. Láṣẹ Èdùmàrè, àwa ń jà fúnlẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, ilẹ̀ ọmọ aládé, níbi tójúmọ́ ire ti mọ́ wá jákèjádò sí gbogbo àgbáyé pátápátá. Ibẹ̀ làwa ń jà fún. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́tẹ̀ nínú Yorùbá pátápátá, ẹ wo Abba Kyari, Inspector General of Police ìgbà náà lọ́hùn. Abba Kyari, gbogbo wa la mọ̀ wípé wọ́n fi sí ẹ̀wọ̀n. Ó wà lẹ́wọ̀n fún odidi 27 weeks ló fi wà lẹ́wọ̀n, tí gbogbo wa tá a sì mọ̀. Wọ́n ránṣẹ́ pé láti òkè òkun pé kó tún wá jẹ́jọ́ kan lọ́hùn, àmọ́ àwọn tó jẹ́ Haúsá ẹgbẹ́ rẹ̀ gbogbo wọ́n yarí pé kò ní lọ kò sì lọ nígbà tẹnu wọn kò. Kódà nígbà tí wọ́n wá fi sílẹ̀ yìí, a rí pé oníjóńjó aláyọ̀ ń yọ̀ lọ́dọ̀ wọn ni. Wọ́n ṣe àjọyọ̀, wọ́n ṣe patí tó jẹ́ pé ayé sì gbọ́ ọ̀run sì mọ̀. Àwa Yorùbá, bó bá já wa Yorùbá ni, wọ́n ti síwájú ni pé ó yá máa lọ. Ó ti ní kéèsì lọ́dọ̀ wa tẹ́lẹ̀. Kí ló dé tó jẹ́ páwa gangan la wá ń fìyà ajẹra wa nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire? Ẹ wo Olóyè Sunday Ìgbòho Òòṣà, ẹni tó jẹ́ pé ó fi lélẹ̀ fọ̀nà ẹ̀ lẹ̀, tó fayálẹ̀ fọmọ lẹ̀ pé mo fẹ́ jà fúnlẹ̀ bàbá tó bí mi lọ́mọ, tí wọ́n sì gbé ṣiṣẹ́, tí
tí wọ́n sì ṣiṣẹ́ tó jẹ́ pé gbogbo èèyàn ló sì ríṣẹ́ tí bàbá ṣe. Bàbá lé gbogbo àwọn Fúlàní tí wọ́n ń pa wá, tí wọ́n ń jí wa gbé, tí wọ́n ń gba ránṣọ́ọ̀mù. Bàbá lé gbogbo wọn kúrò nínú igbó aginjù tí wọ́n wà ńgbà náà lọ́hùn. Bàbá sì dẹ̀rù jẹ̀jẹ̀ fún wọn. Kódà ọmọ Yorùbá sì bẹ̀rẹ̀ sí ní dẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn ẹni yìí. Àmọ́ kí ni bàbá ṣe léyìí tán? Ọmọ bíbí ilẹ̀ Yorùbá wọ́n tún ní kí bàbá mórí wá kí wọ́n gé e. Ṣáwa ló yẹ ká tún máa takò ara wa nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire, níbi tó yẹ kí gbogbo wa ti fọwọ́sowọ́pọ̀ ká gbalẹ̀ bàbá wa mọ́ àwọn tí ń fìyà jẹni lọ́wọ́, ká kúrò lóko ẹrú. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, orílẹ̀-èdè Yorùbá yìí gangan, ibẹ̀ gangan ó ní nǹkan mèremère pọ̀ sí jù. Ibẹ̀ gangan ni gbogbo nǹkan amáyédẹrùn pọ̀ sí jù. Ibẹ̀ gangan ni ó jẹ́ ilẹ̀ ọlọ́ràá jù. Ibẹ̀ gangan lolódùmarè ṣe omi sí jù. Ibẹ̀ lolódùmarè ṣe góòlù sí jù. Gbogbo nǹkan tí máa ń múlé ayé dùn, tí máa ń mórílẹ̀-èdè dùn, ilẹ̀ Yorùbá, ilẹ̀ àwọn baba ńlá wa ló pọ̀ sí jù ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àmọ́ àwa gangan, àwa di pé ọmọ ẹlẹ́ran ẹ̀ wá ń jẹgun. Ọmọ aláṣọ wa ń wà kíṣà. Gbogbo nǹkan tó yẹ kó jẹ́ tiwa ká máa lò nírọ̀rùn, ká máa rí nírọ̀rùn lọ́dọ̀ ara wa. Wọ́n wá ń kó lọ, wọ́n tún fi wá ṣẹrú, àwa látún kó lọ. Àwa la tún wá ń ṣiṣẹ́ fún wọn. Èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ni wá ń bọ́ sí wa lẹ́nu, só yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyí tí gbogbo wa fi gbọ́dọ̀ pawọ́pọ̀ ká jà fún ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, ilẹ̀ àwọn baba ńlá baba wa. Ẹ wò ó, ìjọba àná gbogbo wa la mọ̀ pé ìjọba Fúlàní ni. Ìjọba àná, ẹ wò bí wọ́n ṣe lọ ṣèkọlù sílé bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọjọ́ kìíní oṣù keje nínú ọdún 2021, ọjọ́ burúkú èṣù gbomimu ni. Ọjọ́ tí èèyàn ń rántí tínú ẹni ń bàjẹ́ ni. Ẹ sì wò sùnsùnsùnsùn. Wọ́n sì pa èèyàn méjì nílé bàbá, wọ́n tún kó ọ̀pọ̀lọpọ̀ lọ, wọ́n fìyà jẹ wọ́n lóríṣiríṣi. Kí ló dé? Ṣèbí ìjọba àná ló ṣe bẹ́ẹ̀. Gbogbo wa la sì mọ̀ pé wọn kì í ṣe Yorùbá. Ẹ dákun, ṣé kò sí tẹ́rọ́rìstì ní ilẹ̀ Haúsá? Ṣé kò sí tẹ́rọ́rìstì ní ọ̀dọ̀ àwọn Fúlàní lọ́hùn-ún? Àwọn agbésùnmọ̀mí oríṣiríṣi ni wọ́n wà nílẹ̀ Haúsá. Oríṣiríṣi àwọn apanilẹ́kúnjayé lóríṣiríṣi ni wọ́n wà ní ìlú àwọn Fúlàní lọ́hùn. Kò sí baba ńlá ẹnìkan tó lọ gbé wọn nílé. Kò sí baba ńlá ẹnìkan tó lọ balé wọn jẹ́. Àmọ́ ilẹ̀ Yorùbá yìí náà ni wọ́n sì dojú sọ wá. Kódà ipasẹ̀ àwọn tó tún súnmọ́ bàbá wa tó tún jẹ́ Yorùbá gangan ni wọ́n tún gbà wọlé sọ́dọ̀ bàbá, tí wọ́n fi ṣiṣẹ́ ńlá abi tó tí wọ́n ṣe lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n sì ṣiṣẹ́ ńlá bí ọ̀hún tán. Ọmọ lágbára o. Ọmọ lágbára o. Àdògán kó lódùmarè ọba ó bá ń fọ̀run kẹ́ ọ bàbá. Iwájú tó o ti dojúkọ wọn ní bàjẹ́, ẹ̀yìn tó o fi sílẹ̀ náà ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Alhaji Fatai, iwájú tẹ́ ẹ dojúkọ ò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ náà ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Alhaji Fatai Àdògán, olódùmarè ọba ó bá wa tẹ̀yìn sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn tí wọ́n ṣẹ̀mí wọn nùnú nílé olóyè Sunday Ìgbòho ní ọjọ́ kìíní oṣù keje ní ọdún 2021, tí àwọn DSS tí wọ́n ṣèkọlù sí ilé olóyè Sunday Ìgbòho Òòṣà. Dòní àgbọ̀n kankan lẹ́yìn ẹ̀ mọ́. Alhaji Fatai wọ́n nẹ́bí wọn lára, wọ́n níyàwó, wọ́n sì láwọn ọmọ tí wọ́n ń tọ́jú. Àdògán wọ́n nẹ́bí wọn lára, wọ́n níyàwó, wọ́n sì lọ́mọ. Ẹ dákun, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ yìí. Kí ni ẹ̀sùn gangan tí wọ́n wá kà sí olóyè Sunday Ìgbòho lẹ́sẹ̀? Ẹ̀sùn náà ni pé wọ́n fẹ́ kálàáfíà ó jọba ní ilẹ̀ bàbá wọn. Ẹ dákun, ṣérò eléyìí ló yẹ kó máa ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí? Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn tí bá ń fìyà jẹ ọmọlàkejì, ẹ rántí pé olódùmarè ọba sì ń bẹ nípàkọ́ onítọ̀hún náà, yóò sì fìyà jẹ láti ilé ayé yìí, yóò sì fìyà jẹ dé àlìkìyámọ̀. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá,
ó yẹ ká ronú ara wa wò. Àsìkò ní fún wa láti ronú. Àsìkò tí bàbá wa President Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wà lórí àga ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí, àsìkò yìí gangan ló yẹ kí gbogbo wa gba Yorùbá Nation. Ló yẹ kí bàbá náà ó wá kan ṣe. Tí èyí bá ṣe pé nǹkan míì tún ń bẹ lé ọkàn bàbá, àsìkò tó yẹ kí bàbá ó pín wa rèé pé Yorùbá Nation ó yẹ ẹ dá dúró, ẹ̀yin ará bíi ó yẹ ẹ dá dúró, ẹ̀yin Biafra ó yẹ ẹ dá dúró. Àsìkò ọ̀hún gangan la wà yìí. Àwọn Yorùbá ló ṣe lọ tí wọ́n bọ̀, wọ́n sọ pé nìkan èé já wádé. Bẹ́ẹ̀ ni ẹnìkan kì í já wádé. Àsìkò yìí ni gbogbo wa lè jọ fohùn ṣọ̀kan kájọ panupọ̀ pé a ṣe mọ́. Wọ́n Nàìjíríà kò sí mọ́. Kì í ṣe pé à ń da orílẹ̀-èdè rú. Self-determination ni bí àṣà àwọn eléèbó. Ẹnu ẹni báyìí la fi ń kọ méje mọ́. Téèyàn bá sọ pé eégún lé bàbá èèyàn ò jó, bọ́ bá sì tún jáde síta fúnra rẹ̀ tó tún ní eégún lé bàbá òun ò jó mọ́ o, wọn yìí mú èèyàn sí ẹ mọ́ jẹ̀ǹtàn yín. Ilẹ̀ Yorùbá kóòtù òjíire yìí, òun ni the only solution to our problem in this country. The only solution to our problem, the only solution to this crisis in Nigeria is Yorùbá Nation. Yorùbá Nation, òun nìkan náà ni òun ní ọ̀nà àbáyọ sí ìṣòro tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹ má jẹ́ ń tàn yín. Mo sọ fún yín tẹ́lẹ̀, wọ́n ti ń ta ata ní mẹ́yọ mẹ́ta 200 naira láwọn àgbègbè kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ gbogbo ohun tí ń lọ pátápátá gbogbo ẹ̀ la mọ̀ tí ò sì ní kù kan. Ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá, tẹ́ bá mọra yín lọ́mọ ọkọ ilẹ̀ Yorùbá, ẹ bá dìde gìrì kẹ́ jẹ́ kájọ jáde, kájọ fohùn ṣọ̀kan pé a ṣe mọ́. Kìí ṣe pà ń ṣe lòdì sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bẹ́ńbẹ̀, gbogbo àwọn gómìnà wa ní gbogbo South West pátápátá Yorùbá ni wọ́n, bàbá wa ni wọ́n sì jẹ́. Àwa ń béèrè nǹkan tá a fẹ́ ni, à ń béèrè fẹ́tọ̀ wa ni, wípé ẹ fún wa lómìnira ara wa. Ilẹ̀ Yorùbá ẹ̀ tó dá dúró. Bí ilẹ̀ Yorùbá bá dá dúró, àwọn bàbá yìí náà bàbá wa náà ni wọ́n. Gbogbo wa ọ̀dọ̀ jàǹfààní ẹ̀ ni. Àní kí pírẹsidẹ̀ntì mọ́ ṣèjọba. Olóyè Sunday Igboho Adéyẹmọ Òòṣà, wọn ò sọ pé kí ẹnìkan mọ́ ṣèjọba wọn. Àmọ́ à ń béèrè nǹkan tá a fẹ́ ni, a sì fẹ́ ní kíákíá báyìí ni. N kò ní kí bàbá mọ́ ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmọ́ tá a fẹ́ ni pé bàbá President Bọ́lá Ahmed Tinubu, ẹ ti lọ sí Ẹdẹ báyìí o. Ẹ mọ́ wà bẹ́ẹ̀dẹ̀ jẹ́, torí bẹ́ẹ̀ bá kò lẹ́dẹ̀ tẹ́ wà, ẹ rántí pé ẹ̀dẹ̀ náà lẹ́ ń padà bọ̀ sí. Olódùmarè ọba ó sì jẹ́ kẹ́ ẹ dé láyọ̀. Olódùmarè ó wá jẹ́ kẹ́ ẹ dé kẹ́ ẹ ti bá Yorùbá Nation ńlẹ̀. Ọkàn tí yín náà lè balẹ̀, inú yín ó lè dùn, torí kò ṣeé ṣe a lè máa bá lọ báyìí. Nàìjíríà ti bàjẹ́, kìí ṣàná kìí ṣòní. Nàìjíríà ti bàjẹ́ tipẹ́tipẹ́, kìí ṣẹ̀yìn lè bàjẹ́. President Bọ́lá Ahmed Tinubu ó ti bàjẹ́ tipẹ́, wọ́n ti bàjẹ́ síbẹ̀. Solution báyìí ni pé kẹ́ ẹ sọ pé ọ̀yá mo free Yorùbá Nation, ẹ máa lọ. Àsìkò tiyín nì, bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe, Olódùmarè ọba yóò ṣe. Àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè, iṣẹ́ tó Olódùmarè sì gbéra wa ni pé nǹkan àṣà wa ká má jẹ́ kó parun. Nǹkan ìṣe wa ká má jẹ́ kó parun. Àwọn nǹkan tó Olódùmarè fún wa ká máa rán ọmọ aráyé létí pé Olódùmarè fẹ́ ká lò dáadáa ni. Ẹ̀mí tó Olódùmarè fún wa, Olódùmarè fẹ́ ká ṣe ẹ̀mí náà lọ́jọ́, ká lò dáadáa, ká fi sin ọmọlàkejì wa, ká fi ṣe dáadáa nílé ayé kẹ́mi ọ̀hún tó bọ́. Nítorí pé gbogbo wa pátápátá láti dágbádá kú. Àsìkò tí gbogbo wa ó kú kò sẹ́ni tí ó mọ̀. Àsìkò tí kò wá wá òrèlé ẹnì kankan ò mọ̀. Ìròkú tá a sì kú kò sẹ́ni tó lè sọ. Ibi gangan tá a kú sí èèyàn location tí kú ó kà wá mọ́, kò séèyàn kankan tó lè sọ nílé ayé. Ara àwọn nǹkan tó Olódùmarè ọba fi jù wá lọ́nà. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, àwa ń sọ̀rọ̀ lórí ìlú tí wọ́n bá ti ń jayé fàmílétè kí n tutọ́ nílẹ̀ Yorùbá kóòtù òjíire.
ibi tí wọ́n bá ti ń panilẹ́kúnjayé àwa ó sọ̀rọ̀ ńbẹ̀, ayọ̀ ó sì débẹ̀, àlàáfíà ó débẹ̀ gẹ́gẹ́ b'Olódùmarè ṣe gbéṣẹ́ rán wa. Àwa yìí sì ṣe síbì kan ká ṣe síbí ká ṣe sọ̀hún kì í ṣe tiwa. Àwa máa ń gbọ́rọ̀ lẹ́nu apá kìíní, á gbọ́rọ̀ lẹ́nu apá kejì, á tún lọ gbọ́rọ̀ lẹ́nu àlejò, á sì gbọ́rọ̀ lẹ́nu onílé, á gbọ́rọ̀ lẹ́nu ọmọ ìlú, á sì tún gbọ́rọ̀ lẹ́nu àlè tí ń bẹ nínú ìlú, torí ìlú ò lè wà kọ́ mọ́ nà àlè. Bẹ́ẹ̀ bá wo ìlú tí bá ń dàrú gan, àlè ìlú ní ń dà lóru. Àwọn Yorùbá lọ́lọ tí wọ́n bọ̀, wọ́n sọ wípé bí ìdílé kan bá ń tòrò, ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà. Náà ló dífá fún ìlú. Bí ìlú kan bá wà tí ìlú tó ń tùbà tó ń tùṣẹ́, tí ń tùbà tí ń tùṣẹ́, ẹ má jẹ́ ń tàn yín, ọmọ àlè tí ń bẹ nínú ìlú ọ̀hún, torí ìlú ò lè wà kọ́ mọ́ lọ́mọ àlè. Ọmọ àlè tí ń bẹ nínú ìlú ọ̀hún ni ò tí ì dàgbà. Nígbà ó bá dàgbà, bó ṣe inú ìlú ló dàgbà sí, bó ṣe ẹ̀yìn odi ló dàgbà sí, bó bá dàgbà sẹ́yìn odi, yóò wá sínú ìlú pé òun fẹ́ jọba. Bó bá sì jẹ́ inú ìlú gangan ló wà, yóò ti inú ìlú da orí ìtẹ́, yóò fẹ́ dàrú. Bẹ́ẹ̀ ló ṣe rí. Èmi ò bú ẹnikẹ́ni, n ò sì bú ọba kọ́ba. Gbogbo ọba wa nílẹ̀ Yorùbá, tó bá jọba Yorùbá, tó bá jẹ́ páwọn ló yẹ kí wọ́n wà lórí àpèrè, tó jẹ́ pé àpèrè tí wọ́n wà orí àpèrè àwọn baba ńlá wọn ni, tínú wọn sì dùn sílẹ̀ Yorùbá àti sọ́mọlẹ̀ Yorùbá kò ju òjìire, tí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú lọ́kàn àtàwọn ọmọ bíbí ìlú wọn lọ́kàn, Olódùmarè ó jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́, wọ́n pẹ́ kánrin kéṣe, adé ó sì pẹ́ lórí wọn, bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ yóò dọ̀kẹ́ni láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ẹ yá mi létí yín. Àwa ti wà nílẹ̀ Yorùbá, ó ti tójọ́ mẹ́ta kan tá a ti ń sọ ọ̀rọ̀ lórí àwọn ìlú kan. Ìlú bíi mẹ́ta la sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí tó ń bẹ lágbègbè Ògùn State. Lóòótọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn ìlú míì náà lórí pílátífọ́ọ̀mù míì, ṣùgbọ́n kìí ṣe ti apá Ògùn. Àwọn tí ń bẹ lápá Ògùn State, àwọn ni wọ́n wà ní agbègbè Ìpókíà local government ni. Ìpókíà local government, ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò ju òjìire, gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti máa wò mí, tẹ́ ẹ sì láǹfààní láti máa gbọ́ mi kétékété, ẹ dákun ẹ yá mi létí yín, ẹ jẹ́ n sọ bí tá a bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ Ìpókíà. Ìpókíà ti ń dàrú tipẹ́, ọ̀rọ̀ lọ́balọ́ba a lè sọpọ́rọ̀ òṣèlú gan ní dàrú, torí pé kì í ṣòṣèlú. Wọ́n lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Àwa ṣèwádìí dáadáa, a rí nínú ìwádìí wa pé wọ́n fọ̀rọ̀ òṣèlú kẹ́wọ́ ni. Àmọ́ ọ̀rọ̀ lọ́balọ́ba gangan nìkan ti ń dà lóru. Ṣé ẹ mọ̀ pé alálẹ̀, ẹni tí wọ́n ń pè lálálẹ̀, mo ti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé alálẹ̀ ilẹ̀ Yorùbá á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíbí, ẹni tí wọ́n ń pè lálálẹ̀, àwọn ancestors gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò, wọ́n sọ pé ancestors ni wọ́n ń pè ní àwọn alálẹ̀. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n dàbí Olódùmarè ni. Lóòótọ́ kò sẹ́ni bí Olódùmarè. Àwọn Olódùmarè tún dá àwọn kan pé ó yá ẹ̀rẹ̀ máa jádarí lórí àwọn èèyàn yín. Olódùmarè ò lè dá nǹkan kan kó má fi nǹkan kan ṣo lórí. Bẹ́ẹ̀ bá wo náà ìdílé kan, ẹ rí pé bàbá l'Olódùmarè fi ṣo lórí ìdílé. Bẹ́ẹ̀ bá wo náà ìjọ Ọlọ́run, èèyàn àwọn Kìrìsìtẹ́nì, ẹ rí pé pásítọ̀ l'Olódùmarè fi ṣe olórí ìjọ. Bẹ́ẹ̀ bá wo àwọn Mùsùlùmí, àwọn náà lólórí tiwọn nínú mọ́sálásí. Bẹ́ẹ̀ bá wò láàrin àwọn ẹlẹ́sìn tìbílẹ̀, ẹlẹ́sìn àwọn baba ńlá wa, wọ́n ní olórí. Kò sí nínú igbó gan, inú ju àwọn ẹranko tí ń bẹ nínú igbó, wọn lólórí ń bẹ. Olódùmarè ò lè dá nǹkan kan kó má fi nǹkan kan ṣo lórí wọn. Olódùmarè fi àwọn onílẹ̀ ṣo lórí. Nígbà tó wá fi wọ́n ṣo lórí tán, ó fún wọn lágbára. Olódùmarè sì sọ pé ẹ̀yin kan ẹ máa jẹ́ ìran aládé, ẹ̀yin kan náà ẹ máa jẹ́ ìran báyìí. Àwọn míì ń bẹ tó jẹ́ pé wọn èé dádé lọ́dọ̀ wọn, àmọ́ àwọn náà tún ní àwọn kankan tí wọ́n fi jẹ́ olórí, torí gbogbo ènìyàn tó Olódùmarè dá nílé ayé, olórí l'Olódùmarè dá èèyàn. Ó wá kù sọ́wọ́ kó wa láti lo agbára tó Olódùmarè dá fún wa
ibi tó bá wù kó wá wa láti lò ó sí, ibi tí kálukú bá sì lo agbára tó lódùmarè fún sí, àdánwò ló lódùmarè fi ṣe fún. Agbára tó lódùmarè fún kó wá wa ó fi ṣàdánwò ni. Ẹni tó lódùmarè fún lówó, àdánwò ni. Ẹni tó lódùmarè fún lọ́mọ, àdánwò ni, ẹ má jẹ́ n tàn yín. Kódà ẹni tó lódùmarè fún ní ọpọlọ, ẹlòmíín bẹ tó jẹ́ pé kò lówó lọ́wọ́, kò ní nǹkan kan mọ́, ọlọ́pọlọ tí wọ́n fi ń gbé nǹkan kalẹ̀, ọpọlọ tí wọ́n fi ń ṣe ètò kankan báyìí já ṣe báyìí kó lè rí báyìí. Ẹlòmíín wà tó jẹ́ pé ọpọlọ bẹ́ẹ̀ ló lódùmarè fún, àmọ́ bó bá lò ó yóò rí nǹkan dáadáa ṣe nílé ayé. ní tó lódùmarè fi fóun gẹ́gẹ́ bí ẹ̀bùn ti ẹnu, olódùmarè sì fi dán wò ni. Bẹ́ẹ̀ kó wá bá kú pẹ́rẹ́ báyìí, olódùmarè ó béèrè lọ́wọ́ wa pé tí mo fún ọ tó mú lọ lé ayé, bó o lo ṣe lò ó, á sì lọ jíyìn lọ́rùn. Àmọ́ àwọn tó lódùmarè bá sọ pé wọn ó jẹ́ ìran ọba, ìran aládé, tí wọn ó jókòó sórí àpèrè tí wọn ó máa darí, bí wọn ò bá láǹfààní láti jókòó sórí àpèrè ọ̀hún kí wọ́n máa darí, ẹ má jẹ́ n tàn yín, ìlú ọ̀hún kò ní túbà kò sì ní túṣẹ. Àmọ́ ìlú tó bá jẹ́ wípé àwọn tó yẹ kó wà lórí àpèrè ló wà ńbẹ̀, ẹ má jẹ́ n tàn yín, eku a sì máa ké bí eku, ẹyẹ ó sì máa ké bí ẹyẹ, ọmọ èèyàn náà ó sì máa fọhùn bí ọmọ èèyàn. Ìdínú tó jẹ́ pé olódùmarè tún fi rán wa sílé ayé pé ọ̀yá àwọn tí bá ń jayé fàpẹ́létè ń tutọ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ máa dá sí. Ó tó gbà kan tí mo ti wò pé wọn ò ní ṣerú ètò báyìí mọ́. Àmọ́ olódùmarè ta mí ìdí kan pé sọ̀rọ̀ tèmi lọ́gbọ́ ni àbó gbọ́ téèyàn ti ń sọ fún ọ pé rọra máa dá sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. Apá mi jábọ́, mo wò pé ó mà lágbára o. Ó mà lágbára, olódùmarè ràn mí lọ́wọ́ o. Olódùmarè sì sọ fún mi pé òun ń bẹ lẹ́yìn mi gbágbágbá bí igi tí ń bẹ lẹ́yìn ọgbà. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé bí igi bá ń bẹ lẹ́yìn ọgbà, wọ́n ní kì í wó, ọgbà ò lè wó láéláé. Àmọ́ àìsígi lẹ́yìn ọgbà, bátẹ́gùn bá ti fẹ́ bó bá ti kọwọ́ bọgbà ọ̀hún, ṣe ni ó wó dànù. Olódùmarè sì ń bẹ lẹ́yìn wa, ń bẹ lẹ́yìn wa bí ké. Kódà kò ṣípa ayé kankan, kò ṣípa ọ̀tá kankan, kò ṣàgbára burúkú ẹ̀mí òkùnkùn kan tó lè ran àwa, kì í ṣípa wà ń janu. Olódùmarè ọba ló fún àwa ṣe bẹ́ẹ̀. Ta ló rin ìrìn àjò nítorí mi, onítọ̀hún ò ní wálé mọ́. Ta ló ń jáṣe jẹ nítorí èmi, àdìtú ọ̀rọ̀ olódùmarè, ìgbẹ́ ṣororo nídìí onítọ̀hún. Ẹni ń wẹ̀wẹ̀ òru nítorí èmi, àdìtú ọ̀rọ̀ olódùmarè, kó nítọ̀hún ríro ọjà. Ẹni gbẹ́bọ ọ̀sán gangan nítorí èmi, kó nítọ̀hún kó forí ara rẹ̀ gbé. Odó jagun iyán títí kò rérè iyán jẹ, ìkòkò jagun ọbẹ̀ títí kò rérè ọbẹ̀, adé jagun orí títí adé ò rérè orí jẹ. Gbogbo ẹni bá ní kí n má rérè iṣẹ́ ọwọ́ mi jẹ, onítọ̀hún náà ò ní jèrè ọmọ láṣẹ Èdùmàrè. Àṣẹ ti gùn. Àwọn sáàmù tó lódùmarè gbélé lọ́wọ́ nu, ó sì ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn. Àwa fògàdà báyìí, mo kọjá padà lọ sí ìlú Àgọ́ṣàṣá. Àgọ́ṣàṣá gangan kọ́ la ti fẹ́ dúró, mo fẹ́ kọjá lọ sí Ìpókíà. Àmọ́ kí n ṣe àfúnyín ní ọ́pdéètì lórí ọ̀rọ̀ ìlú Àgọ́ṣàṣá tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti mọ̀ tẹ́lẹ̀. Ẹni tí ń ṣẹlẹ̀ lágọ́ṣàṣá àti dúpẹ́ lọ́wọ́ olódùmarè pálàáfíà ti ń jọba. Àmọ́ sì kù díẹ̀, ṣé gbàgbé pé mo sọ fẹ́yìn olólùfẹ́ wa pé wọ́n mú àwọn kan lẹ́nu lọ́lọ́ yìí, wọ́n sì tì wọ́n mọ́lé lórí ọ̀rọ̀ pé àdánásunlé àdánásunlé. Àwa ń sọ̀rọ̀ níta gbangba, a sọ̀rọ̀ níta gbangba, a sì ti bá pákíní sọ̀rọ̀ àti bá pákejì sọ̀rọ̀. Olódùmarè ọba sì ti ń gbàkóso. Irú ọ̀tá tí mo sọ pé wọ́n mú lẹ́nu lọ́lọ́ yìí, ó dàbí ìgbà pé wọ́n ti jáde wọn sí kóòtù, wọ́n sì yanjú ọ̀rọ̀ náà láṣẹ Olódùmarè nínú ọ̀sẹ̀ yìí. Bó bá ṣe jẹ́ gbogbo làbárí rẹ̀, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọ́n fi tó yín létí títí ọjọ́ Jímọ̀ tàbọ̀jọ́ àbámẹ́ta tí ń bọ̀ yìí. tó gbogbo ẹ̀yin ọmọ Àgọ́ṣàṣá onílé lóko àti lẹ́yìn odi, ẹ mọ̀ kú rọ́jú o láṣẹ Èdùmàrè. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ lágọ́ṣàṣá mọ́. Olódùmarè ó bá wa fòpin sí wàhálà àti ìdààmú nílùú Àgọ́ṣàṣá. tó mo wá kò ṣe gàdà báyìí, mo kọjá lọ sí Ìpókíà padà, torí Ìpókíà gangan ni mo wà.
mo fẹ́ sọ̀rọ̀ ráńpẹ́ lórí ọ̀rọ̀ Ìpòkíà. Ṣé gbàgbé ibi tá a bọ́rọ̀ Ìpòkíà dé, gbogbo èèyàn olólùfẹ́ mi? Ibi tá a bọ́rọ̀ Ìpòkíà dé ni pé nígbà tí kábíyèsí àná tó gbéṣẹ̀ ní Ìpòkíà, ṣé ẹ mọ̀ pé ọba máa ń wàjà ni, tí wọ́n kúrò lórí àpèrè àwọn baba ńlá wọn tí wọ́n rè é báwọn onílẹ̀ àwọn ancestors wọn padà. Ṣé ẹ sì mọ̀ pé dandan ni pé kí wọ́n yan ọba míì. Nígbà tó sì tásìkò tọ́ba míì ó jẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ètò lábẹ́lẹ̀ tó yẹ kí wọ́n ó ṣe gẹ́gẹ́ bí àwọn ọmọ oyè, àwọn tó jẹ́ pé ó yẹ kí wọ́n ó gun orí àpèrè àwọn baba ńlá wa. Àmọ́ nǹkan tá a gbọ́ ni pé lójijì ni wọ́n dédé mú yàn kan wọlé pé ẹni tí ó jọba rèé o. Wọ́n sọ pé nìyí ẹni tẹ́ ẹ mú wá yìí kìí ṣọmọ ìlú yìí láti ilẹ̀, kìí ṣọmọ inú ilé wa, kìí ṣe ọmọ tí wọ́n bí lábẹ́ àwọn baba ńlá baba wa. Kí ló wá dé tó jẹ́ pé ẹ wá rè é mú ẹni tí ìṣọmọ ìlú yìí? Lóòótọ́ gbogbo wa la mọ̀ pé baba ńlá wọn bíi bàbá mẹ́ta sẹ́yìn wọ́n ti wà nínú ìlú yìí tipẹ́. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, ọ̀rọ̀ pé ta ló kàn ta ló bá kàn, ẹ jẹ́ ká mọ́mọ oyè láàrin àwọn ọmọ oyè tó ń bẹ ńlẹ̀, torí pé wọ́n máa ń rotate ẹ̀ ni, wọ́n máa ń rotate ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ páwọn baba ńlá wọn àwọn ni wọ́n gbé adé yìí wá. Adé tí wọ́n sì gbé wọlé sí Ìpòkíà, aṣọ bí gbogbo wọn ṣe rìnrìn àjò lẹ́gbọ̀n àtàbúrò, ẹni tó lé wọn kúrò níbi tí wọ́n wà lọ́hùn pé ogun náà ló lé wọn kúrò. Akọni ọkùnrin sì ni wọ́n. A ti sọ̀tàn yìí sẹ́yìn ráńpẹ́, gbogbo bí wọ́n ṣe rìn tí wọ́n fi délùú Ìpòkíà àbí tí wọ́n ń pè ní Ìpòkíà, gbogbo ẹ̀ pátápátá la ti sọ sínú prógrámù wa. Àmọ́ gbà tí wọ́n dé Ìpòkíà, wọ́n di ọba aládé. Ṣé ẹ mọ̀ pé ìran wọn ní ń dádé? Àwọn ni wọ́n gbé adé wá. Adé tí wọ́n sì gbé wá látapá Ọ̀yọ́ lọ́hùn-ún, adé ṣẹ̀ǹbáyé gidi ọ̀ríjínà ni, kìí ṣadé tí wọ́n lọ rèé rà lólúwọlé. Nígbà tí wọ́n sì dé tí wọ́n ń jọba, ṣé ẹ mọ̀ pé báwọn kan bá ṣe ń jọba bẹ́ẹ̀ náà nìran kan ó máa lọ, làrọmọdọ́mọ wọn náà ó tún máa jọba. Àmọ́ ń gbọ́ ọ̀yá tó wá dé generation tọ̀dọ̀ wá ń ràyín nílẹ̀ Yorùbá, àti wá mú ọ̀rọ̀ ládéládé, ọ̀rọ̀ lọ́balọ́ba, ọ̀rọ̀ lóyè lóyè, àti fẹ́ sọ́dí nǹkan míì, àti fẹ́ gbé nǹkan míì wọ ìṣẹ̀ṣe ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Tó sì jẹ́ páwọn alálẹ̀ tó lódùmarè dá wọn ń bẹ́ẹ̀ wọn ò kú ò. Ẹ ń bá sọ pé òṣà lálẹ̀, ẹ dákun onítọ̀hún ó ti kú, ó kàn rò pé òun wà láyé ni. Àwọn alálẹ̀ ń bẹ o. Ìdí nìyí tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti ń dalẹ̀ Yorùbá, àtúbọ̀tán irú àwọn ẹni bẹ́ẹ̀ yìí dá ẹ lọ wò wọ́n dáadáa. Bó ṣèlú tó jẹ́ pé àwọn ọba nípasẹ̀ ọba ni wọ́n ti ń dalẹ̀, nípasẹ̀ páàfù ọwọ́ agbára jọba, irú wọn yìí pẹ́ lórí oyè. Ẹ má jẹ́ n tàn yín, ẹni tó bá gun orí àpèrè tí èso òun ló yẹ ó gun orí àpèrè, kìí ṣègbé o, wọn yìí pẹ́ lórí oyè. Fún àríkọ́gbọ́n, ẹ jẹ́ á wo ohun tó ṣẹlẹ̀ ládòodò. Ṣé ẹ mọ̀ pé ẹni tó lódùmarè padà fẹ́ kó jọba náà ló padà wá rè ìjọba ládòodò? Wọ́n sì sọ ìtàn Adòodò fún yín. Mò ń bọ̀ láìpẹ́ láì jìnnà, kó lódùmarè ó bá wa tètè yanjú ọ̀rọ̀ ti Ìpòkíà yìí síbi tó dáa. Ẹ̀yin olólùfẹ́ mi, nígbà tásìkò tó táwọn ọmọ oyè fẹ́ joyè, àwọn kan mú ẹnìkan wá, wọ́n sì ṣọṣẹ́ mọ̀ pé bọ́mọdé ọ̀bá bá tàn yọ́ bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá àtàn ni. Mo ti sọ fún yín pé ẹ má fojú ọmọ kékeré wo èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, tòró Olódùmarè ní ń bẹ lẹ́yìn mi. Ẹ ń bá fojú àná wo àwa ẹbọra bò nítọ̀hún láṣọ. Ẹ má jẹ́ n tàn yín, Olódùmarè nìkan la gbọ́kànlé, àwa ò gbọ́kànlé èèyàn. A lè bẹ̀rù èèyàn títí ká wá ṣe Olódùmarè ọba tó rán wa sílé ayé. Olódùmarè ọba tó rán wa níṣẹ́ sì ní ọba tí máa ń rán yàn ṣẹ́ tí sì máa ń dúró tì lẹ́yìn gbágbágbá ni. Àsìkò wa tó wà yìí tí wọn ó fi ọmọ oyè jọba, wàhálà wá ṣẹlẹ̀ ní Ìpòkíà, ìdàrúdàpọ̀ wá ṣẹlẹ̀ ní Ìpòkíà. Ìgbà náà ni èèyàn náà wá jáde, èèyàn bàbá wa Yíṣà
àwọn náà ń lẹ́nu nílùú lóòótọ́. Nínú ìtàn tá a gbọ́ pé wọ́n jẹ́yàn pàtàkì nínú ìlú, èèyàn bàbá wa Yísà Ọláníyan. Èèyàn pàtàkì ni wọ́n sì súnmọ́ ìdílé tí ń jọba, nítorí pé orílẹ̀-èdè míì làwọn baba ńlá baba wọn ti wá. Àwọn ìdílé tó wá jẹ́ pé àwọn ló yẹ kí wọ́n gun orí àpèrè bàbá wọn wá sọ pé kìí ṣe ẹ̀yin èé jọba nílùú yìí, ẹ̀ sí nínú tàwọn tó lè jọba. Ńbẹ̀ràn yín kẹta Mọ̀jẹ̀nìkàn ni wọ́n ń pè wọ́n. Bọ́ọ̀ ni ọba tún ṣe wá lè kan ìdílé ìran Mọ̀jẹ̀nìkàn orúkọ yìí orílẹ̀-èdè míì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bẹ̀rùn láti máa gbọ́. Ó sì ní olórí àwọn olóòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní Mọ̀jẹ̀nìkàn. Wá ti ṣèwádìí dáadáa, kí ló wá dé tẹ́ tún fẹ́ máa dupò ọba. Wọ́n tún sọ pé Adélakùn tẹ̀ ń jẹ́ yìí, orúkọ Adélakùn yìí ẹ mọ́ gbàgbé. Wọ́n wá ṣiṣẹ́ wá sọ́dọ̀ wọn àárín láti jọ́ ni. Àwọn ni wọ́n sì lè máa tún adé ọba ṣe ní Badagry. Bí wọ́n bá sì ti lọ rèé, ìjọ́ kan ni wọ́n lọ rèé tún adé ọba ṣe ní Badagry. Nígbà tí wọ́n wá dé Ṣẹ̀mọ̀ tí wọ́n bá tún adé ọba ṣe, wọ́n ní wọ́n kùnrin gidi, wọ́n ṣe gbogbo ẹ̀. Nígbà tí wọ́n wá dé tẹ́ni ọ̀hún gbé adé dé ni wọ́n wá sọ pé adé lọkùn lórí rin gidi bí eléyìí. Ìtumọ̀ èyí tí ṣe Adélakùn, ìdènà ló mú ọkọ̀ ọ̀hún jáde. Bó wá lọ bá ṣe kàn yín. Àmọ́ bàbá wa náà sọ pé ọba kan àwọn náà ń lẹ́tọ̀ọ́ sọ́ba. Gẹ́gẹ́ bí ìtàn táwa sì gbọ́, wọ́n sọ pé bí èèyàn bá ti jẹ dòdò, ẹnu ẹ̀ ò lè ṣòdodo mọ́. A sọ fẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, a sì sọ fẹ́yìn ọmọ ilẹ̀ Yorùbá wípé èèyàn márùn-ún tó jẹ́ àwọn bí afọbajẹ adákọ wọn síta wípé àwọn yìí gangan ni wọ́n wá mú ara wọn kúrò lápá ti ọ̀dọ̀ ìlú nítorí owó, tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn ẹlòmíì pé ẹyẹ wá àmọ́ bẹ́ẹ̀ sì ṣe tẹ́ fi jọba, àbáyín ṣe. Àwọn èyí ni wọ́n ń kọ̀ǹfíìsì àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ mọ́ra. Èmi kọ́ ni mo sọ̀tàn yín o, ìtàn fúnra ara ẹ̀ ń lọ sọ̀ra ẹ̀. Ṣé ẹ mọ̀ pé bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá ni bàbá àtàn. Ẹ̀yin àgbàlagbà náà lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wàá sọ eléyìí ká fi lè clear atẹ́gùn afẹ́fẹ́ ni, ká fi lè jẹ́ káwọn èèyàn mọ tí ń ṣẹlẹ̀ gangan, kọ́rọ̀ náà ó lè níyanjú, káwọn èèyàn lè mọ ibi tọ́rọ̀ ń lọ. Bàbá Yísà Ọláníyan, bàbá sọ pé dandan lá àwọn làwọn ò jọba. Àwọn tó jẹ́ páwọn gangan ni wọ́n jẹ́ ọmọ tó yẹ kí wọ́n jókòó sórí àpèrè àwọn baba ńlá wọn, àwọn náà sọ pé àwọn làwọn ò jọba. Ṣé ẹ gbàgbé pé a sọ pé igun mẹ́rin ní ìjọba? Àwọn méjì báyìí ni wọ́n wà níbẹ̀ tó jẹ́ pé láàrin wọn ni wọ́n ti mú ẹnìkan tí ó jọba. Gbogbo wọn sì ti mọ ẹni tí ó jọba gangan láàrin wọn, wọ́n ti fọmọ oyè síta. Ṣùgbọ́n a ti mú agbára òṣèlú àti wá mú wọ ọ̀rọ̀ ládéládé nílẹ̀ Yorùbá ní tí ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tù òjíire. Ọ̀rọ̀ ládéládé nílẹ̀ Yorùbá kò yẹ kó lọ́rọ̀ òṣèlú nínú. Bí èèyàn bá jọba kò ní péjọba yìí ní òkú olórí oyè, àfijọ́ táwọn onílẹ̀ bá sọ pé àsìkò ti tó, ọ̀yá wa darapọ̀ mọ́ wa. Àsìkò tí kábíyèsí bá tó wàjà, àsìkò yìí gangan ni wọ́n tó wá sọ pé wọ́n fẹ́ yan ọba míì fẹ́ jẹ. Wọ́n sì tún padà gbé Ifá janlẹ̀ ni, Ifá ó sì fọ́re. Ṣé ẹ gbàgbé pé nínú ọ̀rọ̀ wa látẹ̀yìnwá àti jẹ́ kẹ́yìn olólùfẹ́ wa mọ̀ pé Ifá ni wọ́n fi ń yan ọba. Nígbà tí wọ́n bá mọ́mọ oyè wá, wọ́n ó sì padà tún dáfá pé ta ni kọ́mọ oyè mú nínú àwọn ìdílé yìí. Ifá ni wọ́n fi ń yan ọba nípò kíá. Ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ tí ń fa wàhálà yìí, wọn ò fi Ifá yan ọba. Ìdí nìyí tó fi jẹ́ pé èyí tí wọ́n bá fi ń yan ọba nílẹ̀ Yorùbá nílùú kọ̀ọ̀kan, ọ̀nà ni kí wọ́n fi máa yan, ìlú ó fi máa tùbà, ní ó fi máa tùṣẹ́. Nígbà tí ìlú bá sì tùbà, tó bá tùṣẹ́, ìgbà náà lórílẹ̀-èdè tó fẹ́ tùbà ló fẹ́ tùṣẹ́. Ṣé gbàgbé pé Ìpókíà gangan ibẹ̀ lórírun àwọn Ànàngó?
ṣé ẹ gbàgbé pé adé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, adé yìí gangan ni wọ́n ń pè ládé Ànàngó, torí òun gangan làwọn baba ńlá yìí tí wọ́n gbé wọlé gangan. A sọ fún yín pé gbogbo èdè tí wọ́n ń sọ ní àwọn Ànàngó ó wà jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ bá dọ́yọ̀ Aláàfin ẹ bá èdè Ànàngó ń bẹ̀. Bẹ́ẹ̀ bá dé sàlẹ̀ Èkó ẹ bá èdè Ànàngó ń bẹ̀. Bẹ́ẹ̀ dé Èkìtì, bẹ́ẹ̀ dé Ìjẹ̀bú ẹ bá èdè Ànàngó ń bẹ̀. Ànàngó ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin Ànàngó pátápátá kí ló wá dé tẹ̀yin náà tó ń gbẹ̀yìn bẹbọ jẹ́? Kí ló dé tẹ̀yin náà tó ń gbẹ̀ sẹ́yìn ìbàjẹ́? Kí ló dé tẹ̀ ń gbẹ̀ síbi ìkà? Kí ló dé tẹ̀ ń jẹ dòdò burúkú tẹnu yóò sì lè ṣòdodo mọ́ ẹ̀yin Ànàngó? Ṣé ẹ fẹ́ kí ilẹ̀ yín gbòmìnira ni? Ṣé ẹ fẹ́ dára yín yọ láàrin Yorùbá ni? Ẹ má gbàgbé pé nǹkan ìṣẹ̀ṣe Yorùbá ò ṣe é padà o. Ẹ ń bá padà irú wọn ìpẹ́ láyé. Irú wọn ìpẹ́ láyé. Ní Ìpókíà wọ́n fa wàhálà yìí títí kódà ó ti lọ bí ọdún 5 báyìí. Ṣé ẹ mọ̀ pé mo sọ pé onílùú ò ní fẹ́ kí ìlú òun ó bàjẹ́? Ọmọ lágbára o. Oní nǹkan ò ní fẹ́ kí nǹkan òun ó bàjẹ́. Àwọn tó jẹ́ pé àwọn ọmọ aládé gangan wọn ò ní fẹ́ kí nǹkan ìṣẹ̀ṣe àwọn onílẹ̀, kí àwọn baba ńlá àwọn wọn ò ní fẹ́ kó parẹ́, inú wọn ò ní dùn. Ẹlòmíì gan bẹnu wọn tó jẹ́ pé yóò fẹ́ jọba ọ̀hún, ṣùgbọ́n kì í ṣe pé láti darí nìkan, ṣùgbọ́n láti má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ti fi sílẹ̀ nígbà náà àwọn onílẹ̀, àwọn baba ńlá wọn tó ṣe wàhálà yìí, láti má jẹ́ kí gbogbo wàhálà wọn já sásán. Ṣé ẹ mọ̀ pé ní gbogbo wa ń sọ báyìí nílẹ̀ Yorùbá, kí wàhálà àwọn baba ńlá baba wa má já sásán. Àwọn tó jọmọ aládé ní Ìpókíà náà wọn ò ní fẹ́ kí wàhálà àwọn baba ńlá wọn, gbogbo rìn tí wọ́n rìn, gbogbo ìjà tí wọ́n jà, ogun tí wọ́n jà tí wọ́n fi dé Ìpókíà, wọn ò ní fẹ́ kó lọ lásán. Wọ́n fẹ́ kí ìlú ọmọ rójú kọ́mọ ráyè, káwọn náà sì fẹ̀yìn lẹ̀ fọ́mọ tó dáa ni. Àwọn náà ń fẹ́ fìtàn rere lẹ̀ ni. Àmọ́ ṣé ẹ mọ̀ pé ní tí ó bá yẹ kó jókòó sórí àpèrè, tó bá ti jókòó sórí àpèrè, wọ́n ti bírèkì rẹ́kọ́ọ̀dù nu, nǹkan ọ̀hún ti bàjẹ́ nu, ìlú ó sì wá máa dàrú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọn èé fi agídí jọba nílẹ̀ Yorùbá. Àmọ́ gbà tí wọ́n fa ọ̀rọ̀ yìí wọ́n fà débì kan, wọ́n fà délé ẹjọ́ pé kíjọba ó kúkú dáa, nítorí pé ìjọba ló gbọ́ pa àṣẹ fún ẹni tí wọ́n ń pè ní bàbá Yísà Ọláníyàn, tí wọ́n pera wọn Ládélakùn. Àwọn tó ṣèládé sọ pé àwa làwa ládé, ọwọ́ wa ládé wà. A gbọ́dọ̀ jókòó sórí àpèrè àwọn bàbá wa ni kí ìlú ó lè rojú, kó lè ráyè, kí ìlú ó lè tùbà, kí ìlú ó lè túṣẹ. Bàbá sì ti gbọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà. Ṣé ẹ mọ̀ pé mo sọ pọ́rọ̀ òṣèlú ni wọ́n ti fòṣèlú sí. Àmọ́ nílé ẹjọ́ mo ṣe kúdòsì fáwọn agbẹjọ́rò wa, mo ṣe kúdòsì fáwọn adájọ́ wa. Olódùmarè ọba ó túbọ̀ máa fún wọn ṣe. Àwọn náà ó gba ẹ̀rí wọ́n gbọ́rọ̀ lẹ́nu àwọn apá kìíní àtàpá kejì, wọn ó ṣiṣẹ́ lórí ẹ̀. Adájọ́ wa nínú prógrámù mi tí ń bọ̀, wọ́n sọ̀rọ̀ nípa adájọ́. Lórí adájọ́ nìkan ni wọ́n ti ṣe prógrámù tí ń bọ̀ lẹ́yìn èyí. Adájọ́ náà wọ́n gbìyànjú. Olódùmarè ọba ó sì máa fún wọn ṣe. Torí èmi ṣèwádìí wọn dáadáa, mo rí i pé wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn èé gbàbẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní wọn èé gbàbẹ̀ tẹ́lẹ̀, wípé ibi tí wọ́n bá ń lọ báyìí ni wọ́n máa ń fèsì. Wọ́n ní wọn èé jẹ dòdò, nítorí pé bí wọ́n bá jẹ dòdò, ṣe mọ̀ pẹ́nu wọn ò ní lè ṣòdodo mọ́. Wọ́n sọ pé wọn ó dájọ́ síbi tó dáa. Èmi náà sì rí bẹ́ẹ̀. Àmọ́ ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire, ọ̀rọ̀ náà ti fẹ́ máa fi apá kan rọ̀ báyìí, nítorí pé ó ti tójọ́ mélòó kan tí wọ́n ti ń sún ẹjọ́ síwájú báyìí. A sì mọ̀dí tí wọ́n fi ń sún. Èyún ohun kan Ọlọ́run ẹ̀ púpọ̀. Ẹ̀kejì ni pé ibi tí wọ́n padà dá ẹjọ́ sí nígbà tí wọ́n ṣe kó tó di pé eléyìí tí wọ́n sún síwájú yìí ṣẹlẹ̀, adájọ́ sọ pé
kẹ́nikẹ́ni ọmọ tí ìpera ẹ̀ lọ́ba nípò kíá báyìí títí tí wọ́n fi parí ẹjọ́ náà wípé kò sọ́ba nípò kíá. Ó sì sọ pé kẹ́nikẹ́ni ọmọ jáde síta bóyá ń gbọ́kọ̀ kiri awakọ̀ onípòkíà òfìpòkíà àbá ń ṣayẹyẹ kan, ọba wá jókòó gẹ́gẹ́ bí ọba pé mi lọ́ba à ń ṣayẹyẹ kan. Àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí àwọn nǹkan táwa wá ń gbọ́ wọ́n ń pè mí lọ́tún lósì. Àgàgà prógrámù kan tí mo ṣe níjẹta, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá ń pè mí, ọ̀pọ̀lọpọ̀ ló ń chaàtì mi ní WhatsApp pé bàbá àdìtú o, wọ́n ti ń ṣe báyìí, wọ́n ti ń ṣe báyìí o, kódà wọ́n náà tún fẹ́ ṣe ọdún Ògbóde. Ọdún Ògbóde ìkẹ́ ń bí wọ́n sọ pé kò tí ì ṣọba nílùú yìí ni, wọ́n ní rárá o, ọba sì ń ṣe bí ọba, ìlú sì ń dàrú lójoojúmọ́. Gbogbo ẹni tó bá sì jọmọ ọkọ ilẹ̀ Yorùbá yóò mọ̀dí tí ìlú fi ń dàrú. Mo sọ fún yín, mo sọ pé ìlú ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń wó láàrin ìlú. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti fọ́n dàgbé? Àwọn tí ń bẹ láàrin ìlú gan púpọ̀ wọn ló jẹ́ pé suffering and smiling ni wọ́n fi ń gbé nínú ìlú. Wọn ò bí ìyá wọn dá kán mọ́ rẹ́rìn agídí. Ṣé ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá lù ń pàpà ni tí wọ́n lọ yá fẹ̀yìn ẹ̀, ẹni tó sì lù wọ́n pàpà tó gbébọn dání àbí tó mọ̀bẹ dání pé wọ́ bọ́ ọba ilé sọ̀rọ̀ ayé ẹ bàjẹ́ nìyẹn o, sórí ẹ pé ṣá ọ̀yà ló gbá nígi lórí gbòòsà tí ọ̀yà fẹ̀yìn ẹ̀ kò rẹ́rìn tó náà ní suffering and smiling ni k'Olódùmarè ọba ọmọ jà rírú ẹ̀ mọ́. Èyún gangan là ń gbàdúrà kó kúrò nílẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjìrè ilẹ̀ àwọn bàbá wa, káwọn àtọ̀húnrìn wá wà mọ́ fọwọ́ ọlá máa gbá wa lójúmọ́. Àmọ́ bí tọ́rọ̀ dé dúró yìí, ẹ dákun mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ bá jẹ́ ká làáfíà ọjọba nípò kíá, ẹ bá jẹ́ ká sì gbọ́ ọ̀rọ̀ táwọn adájọ́ sọ náà, ẹ bá já sì ní sùúrù fún ojúde ọba àbí Ògbóde tá a fẹ́ ṣe náà, torí pé wàhálà ti dààmú Olódùmarè ò ní jẹ́ ó ṣẹlẹ̀ nílùú o. Ẹni tí ó ṣẹlẹ̀ nílùú tí ó fi di ẹgbàmí o kò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Àwọn onílùú gangan ò sì fẹ́ kí ìlú ó dàrú. Lóòótọ́ àtàpá kìíní àtàpá kejì ni wọ́n ń fọgbọ́n ọgbọ́n ṣáfáwà. Àmọ́ kò ṣiṣẹ́ ìwádìí táwa fẹ́ ṣe táwa ò ní ṣe. Pápá kìíní ò bá wa sọ̀rọ̀, tápá kejì ò bá wa sọ̀rọ̀. Ẹ̀bùn tó Olódùmarè fáwa, ọ̀wá òṣìṣẹ́ tiwa, a sì rí ẹ̀rí àrídájú lóríṣiríṣi ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àrídájú ẹ̀rí máa jẹ́ mi ìṣó lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní lọ́wọ́. Mo sọ fún yín, mo sọ pé tí n bá ti sọ̀rọ̀, bí n bá sọ pé iná ń jó lórí omi, ẹ̀dá kan sọ pé èrè kérú ẹ̀wà ọkọ̀ fún yín. Ilẹ̀ Yorùbá kí ló dé tó já wa gangan là ń fìyà jẹra wa? Èdè tí mo fi náà wà là ń fìyà jẹra wa. Àwọn àtọ̀húnrìn wa ó rìn wá, wọ́n tún wá máa fún wa lówó, àwọn ọmọ gbowó, a sì máa tún tako ọmọlàkejì wa tá a jọjọ́ ọmọ ìlú kan náà. Ẹ dákun ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, ṣé dandan kó jẹ́ pé fàyàwọ́ gangan ni ó máa darí gbogbo ìlú tí ń bẹ ní Ìpókíà mọ́ Yewa ni? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá? A mọ̀ pé kókó iṣẹ́ kan tí ń bẹ lágbègbè ọ̀hún fàyàwọ́ náà lọ́pọ̀ jù. Níbi tí mo sọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan, mo sọ pé àwọn ọmọ tí wọ́n ń jà fún adé bàbá wọn sọ pé mo jẹ nìkan ẹni bàbá yín, wọ́n sì bí Yísà. Àwọn kan ni wọ́n gbogbo tọ̀hún ni mo ṣe ń padà bọ̀ tí wọ́n sọ bó bá tásìkò. Wọ́n sì sọ pé ìdí tó mú ọkọ̀ mú Yísà wà lélẹ̀ yìí. Àwọn kan ni wọ́n sọ wọ́n di ìmáàmù nínú mùsùlùmí tí wọ́n sọ pé bàbá yín Yísà ni. Ẹ̀yin náà ń jẹ́ ọkọ̀ báyìí. Bó o wá ló ṣe fẹ́ kàn yín kan ti ìdílé ọba, ẹ bá ní sùúrù. Bẹ́ẹ̀ bá jọba ẹ sì tún lè jẹ nǹkan míì tó tún ju ọba lọ. Àwọn nǹkan míì tún ju ọba lọ, àmọ́ ọba ló lórí ìlú. Ọba l'Olódùmarè pàṣẹ fún pé kó máa jó lórí àwọn ọmọ ìlú ẹ̀, kó sì máa pàṣẹ lórí àwọn àpèrè bàbá wọn. Olódùmarè, èèyàn lè má jọba
àmọ́ kó lówó lọ́wọ́ kó lódùmarè ó sì fi gbogbo nǹkan kẹ́ dáadáa. tó wọ́n sì padà wá wọ́n wàá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàn kan tẹ́ mọ̀ fún yín gbogbo ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá nípa Ìpókíà, nípa Ànàngó. Lórí ọ̀rọ̀ Ànàngó, Yewa gbogbo Ògùn State pátápátá. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ọdún Òpódè tí wọ́n ní wọ́n fẹ́ ṣe èmi mọ̀ pé ọdọọdún ni wọ́n gbọ́dọ̀ máa ṣọdún yìí, àmọ́ gbà tó ti jẹ́ pẹ́jọ́ ń bẹ ní ẹjọ́, èmi ò rò pé ó rí bẹ́ẹ̀ bẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sọ. bí mo ṣe sọ fẹ́nìkan nù nígbà tí wọ́n pè mí lálẹ́ àná pé wọ́n fẹ́ ṣe Òpódè, mo ní mo ti gbọ́, àmọ́ wọ́n kàn post ẹ̀ ni wọn ò ṣe. wọn èyí sọmọ ìlú o, kìí ṣe ìṣèmi ni wọ́n pàṣẹ, àmọ́ àṣẹ táwọn adájọ́ ti pa ni pé kọ́ má ṣe pé ẹnìkan ń ṣe nǹkan kan wọ́n ń pera wọn lọ́ba. ẹ̀ǹbá wọn tó jẹ́ ọmọ bíbí àwọn tó yẹ kó jókòó sórí àpẹ̀rẹ̀, ẹ̀ǹbá wọn ni wọ́n wúre nígbà tí wọ́n bá ń ṣe Òpódè. ẹni tó bá yẹ kó wúre bí ọ̀bá ṣòun ló wúre, ṣe é mọ̀ pé kò ní jẹ́ kéku ó ké bí eku nílùú. àmọ́ ẹni tó bá yẹ kó wúre tó bá ti jó òun gangan ló wúre, ẹ̀yẹ ó sì máa ké bí ẹyẹ, ọmọ èèyàn máa fọ̀n bí ọmọ èèyàn. ẹ̀bá járò dáadáa ká mọ̀ wá dàgbù òkè aró pátápátá. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́, gbogbo ẹ̀yin tẹ̀yìn náà ọjọ́ mọ̀ ìlú tẹ róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tẹ sá síbi tí èso òótọ́, Olódùmarè ọba ó dá. ẹ ń bá wo àwa kọ̀rọ̀kọ̀rọ̀ tó fojú burúkú wò wá, Olódùmarè á sì bá wa dá lọ́lá. Olódùmarè á bá wa fọ́ onítọ̀hún lójú méjèèjì, á bá wa gbapá méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ọba ó wá gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ onítọ̀hún. spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún, Olódùmarè ó bá wa já spíkà náà, yóò bá wa bẹ́ kùtùkùtù. wáyà spíkà náà tí ń sọ̀rọ̀, Olódùmarè ó wá bá wa já. Olódùmarè ó wá ṣẹni náà di ta ń wọlé, yóò mọ̀ gbénulé, yóò mọ̀ wòran òde, kódà kò ní ríran wò. bí bá ṣe ń forí lùgànná báyìí ni ó ṣe máa fojú gbá wíńdò fèrèsé. bí ó bá ṣe wá fẹ́ yọjú síta tí ọ̀nì kò wọ́n sọ̀rọ̀ pé ta ń wọlé o, ṣe mọ̀ pé spíkà tí ń bẹ nínú ẹ̀ tí ń sọ̀rọ̀ jáde ti bàjẹ́. yóò wá máa kọ bí àkùkọ, yóò máa ní Olódùmarè ọba ó ṣe bá wa ṣe nù. inú rírun báyìí náà ní pẹ̀tù. gbogbo àwọn ọ̀tá àtàwa inú rírun ní ọ̀pọ̀ àwọn láṣẹ Èdùmàrè. tó ìlú Ìpókíà yóò gbà láàfíà láṣẹ Èdùmàrè. mo tún lọ mo tún bọ̀ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ dìde, ẹ gbàpò tí yín, ẹ má bínú pé mo dá yín lágara díẹ̀. mo ń lọ mo ń bọ̀, ẹ ń bá ní kémi ó lọ kí n má bọ̀ náà ni wọ́n wà dé ni wọ́n ní débá láṣẹ Èdùmàrè. tó mo kì í o, ẹ kú kalẹ̀.